اللهم صل على سيدنا محمد صلاة تحبب بها إلي العبادة والحسنات صلى الله عليه وسلم وتنقي بها قلبي من جميع الظلمات وترحمني بها في المحيات وفي الممات يا رب العالمين. Ọlọ́run ṣèkà fanabi Muhammad mi o aṣáájú ayé àtọ̀run. Ọlọ́run ṣèkà fanabi Muhammad mi o aṣáájú ayé àtọ̀run. وليس لي عمل خلق العليم به سوى محبتك وبما وإيمان تحية الصمد المولى ورحمته ما ظنت الورق فيه أوراق يكسوني عليك يا أروة الوثق ويا سند أوفى ومحمده روحي وريحاني. Ọlọ́run ṣèkẹ́ tún ṣèkẹ́ fanabi Muhammadu mi o aṣáájú ayé àtọ̀run. O ṣeun Muhammadu mi o aṣáájú ayé àtọ̀run. Muhammadu ashraful arabi wal ajami. Muhammadu khairu man yamshi ala qadami. Muhammadu basitul ma'ruf jami'uhu. Muhammadu sadiqul محمد صاحب الإحسان والكرم. Sọ pé òjíṣẹ́ Ọlọ́run Muhammad Ahmadal Mukhtar àrólé Ànábì Muhammad Ahmadal Mukhtar àrólé Ànábì Muhammad Ahmadal Mukhtar òjíṣẹ́ Ọlọ́run Muhammad ambassador fáwọn àfáàrí. Ahmadal Mukhtar ambassador fáwọn àfáàrí. Salli ala Muhammad salli ala Muhammad Yasin. Ànábì tá orí tá jẹ̀rán oníṣẹ́ ńlá ó salli ala Muhammad Baba Gota bi Muhammadin bi Muhammadin bi Muhammadin ya ma yuhibbu Muhammadan bushiraka la fil bariyati fadilu illaka bi Muhammadin ya ma yuhibbu Muhammadan sa'adaka anta sayyidu wala sayyida siwaka ya ma yuhibbu Muhammadan ọmọ Ànábì láòláka Rabbi wa rabbuka fi'ula bóyá kò sí irú Ànábì láyé mọ́ kò sí irú Ànábì láyé mọ́. Àsìkò lè máa kọ́ ní bàlání èrò mi máa kọ́ ní ṣàfání subahana máa kọ́ ní àdáni bínú yìí
الحافظ ومن إليه مابي ومن عليه تكلاني حمدا لمن قد أماني شر الأمى ووقاني ومن كفى وكفاني ومن كلا وكلاني صلى لبديع المنان على النبي الأماني لكل قوم رسول لكل حسن أواني توبى لما بهداه قد اهتدى من دينان ومي ومقعدوا النبي gidigan ومي ومقعدوا النبي gidigan mo fọ́ fànà bí dé wálé wòmí o fànà bí láyé mọ́ Muhammadu Ànábì Muhammadu aṣojú jọjú lọ Muhammadu Ànábì Muhammadu ọwọ́jọ́ wa lọ Muhammadu Ànábì Muhammadu àṣetí jẹ́ ti lọ Muhammadu Ànábì Muhammadu ẹnu jẹnu lọ Muhammadu Ànábì Muhammadu oníṣẹ́ ńlá Muhammadu Ànábì nàlẹ́dínà ádámù nínà lù mọ́lánà. وما يحبني وما يراني في جنة الخلد بلا بهتان إذ أنني خليفة تيجاني موهبة من عمد اليدنان لا إله إلا الله محمد مولانا لا إله إلا الله محمد مولانا لا إله إلا الله محمد مولانا أيلا لا بالو أوشينا أحمد المختار أوجيشا الله محمد أحمد المختار أوجيشا الله sọ wípé tó bá dùn ṣe ló yẹ ká sọ pé kó lè pọ̀ sí ni kó tún lè pẹ́ olóore ọ̀fẹ́ ló bá lóòótọ́ òun náà láládìpọ̀ ilé ẹ̀sán ká má yá bùtùlù aláìmoore aláàbà mọ́pẹ́ wá wá aláwò láìláìlàlá aláwò láìláìlàlá aláwò láìláìlàlá
dowó kéwú dọ́là ló jẹ́ àmọ́ pẹ́ wá. Àsálàtù dowó dọ́là wọ́n máa dowó dọ́là ló jẹ́ àwa dúpẹ́ o dowó dọ́là ló jẹ́ àwa. Àsálàtù dowó dọ́là ló jẹ́ àwa dúpẹ́ o. Torí pé tíṣẹ́ bá ti lálùbáríkà ọpẹ́ ló yẹ kẹ́wó dá o. Muhammad owó dọ́là ló jẹ́ àmọ́pẹ́. Bẹ́lẹ̀ ṣàyà nábì o, bẹ́lẹ̀ ṣàyà nábì o, ẹ̀yọ̀ ń bọ́ ànábì kí inú mi ò dùn. Bẹ́lẹ̀ ṣàyà nábì o, ẹ̀yọ̀ ń bọ́ ànábì kí inú mi ò dùn. Bẹ́lẹ̀ ṣàyà nábì o. Ànábì oníṣẹ́ ńlá ni o, Muhammad oníṣẹ́ ńlá ni ẹ̀yọ̀ ń bọ́ ànábì kí inú mi ò dùn. Muhammad oníṣẹ́ ńlá ni ọ̀rẹ́ Ọlọ́run ọba ni. Muhammad oníṣẹ́ ńlá ni Yorùbá ànábì kí inú mi ò dùn. Muhammad oníṣẹ́ ńlá ni sọ pé sallallahu alayhi wa sallam.